kò tí ì yá El-Rufai kò lè kúrò lẹ́wọ̀n ó di inú oṣù kẹfà. Nasiru El-Rufai kò lè jáde ní tìmọ́lé tó wà lásìkò yìí wọ́n ló di inú oṣù kẹfà ọdún ìyẹn bí oṣù méjì sásìkò yìí. Gbogbo ohun tí ọkùnrin náà bá ní lọ́kàn láti ṣe nínú ẹgbẹ́ òṣèlú wọn ADC tàbí ọ̀nà yòówù tó bá mọ̀ pé òun mọ̀ tí òun lè fi ṣe òṣèlú 2027 wọ́n ti dínà náà mọ́ báyìí torí títí tí wọn yóò fi parí ìbò pámárì ẹgbẹ́ òṣèlú gbogbo lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún yìí nínú ẹ̀wọ̀n níbẹ̀ ni El-Rufai yóò wà. Kò ní lè jáde kò ní lè sọ̀rọ̀ kò sáà sí ohun tí ẹnìkan yóò gbé inú àhámọ́ ṣe. Òun náà ti ń rò ó gbogbo èèyàn ló sì ń bá a rò ó pé lọ́jọ́ òní ni yóò jáde kúrò nínú àhámọ́ tó wà yẹn. Ìdí ni pé ní ọjọ́ 14 oṣù yìí náà ni wọ́n ti kọ́kọ́ fi ẹjọ́ ẹ̀ sí ìyẹn ẹjọ́ béèlì ẹ̀ tí wọ́n fẹ́ gbà tí wọ́n ní wọn yóò gba béèlì ẹ̀ ní ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ ní Kaduna níbẹ̀. Ilé ẹjọ́ náà sì gba béèlì ẹ̀ o wọ́n gba béèlì ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó kù ọ̀la tí ilé ẹjọ́ gíga àpapọ̀ yìí yóò gba béèlì ẹ̀ ní àwọn ICPC tí wọ́n ń bá a ṣẹjọ́ yìí tún fi kún ẹ̀sùn tí wọ́n ti fi kàn án tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilé ẹjọ́ gíga tìjọba ìpínlẹ̀ Kaduna níbẹ̀ ní ilé ẹjọ́ méjèèjì wà bí wọ́n sì ti ń gbé e kúrò níbì kan ni wọ́n ń gbé e lọ síbì kejì. Ẹ̀sùn 9 míì ni àwọn ICPC gbé síwájú ilé ẹjọ́ gíga ti Kaduna yìí wọ́n fi kún àwọn tí wọ́n ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ọjọ́ 14 oṣù kẹrin tí wọ́n fi ẹjọ́ béèlì ẹ̀ sí yìí náà ni wọ́n fi ìgbẹ́jọ́ ẹ̀ sí níwájú adájọ́ ti ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kaduna. Èyí ló ṣe jẹ́ bí wọ́n ti ń gbọ́ ẹjọ́ ẹ̀ níwájú adájọ́ El-Rufai tó fẹ́ gba béèlì ẹ̀ nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ ẹjọ́ ẹ̀ níwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna. Nígbà tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ sì fún un ní béèlì wọ́n rò pé kí ilé ẹjọ́ tó jẹ́ tìjọba Kaduna náà ṣe bẹ́ẹ̀ fún un. Àmọ́ ilé ẹjọ́ yìí sún ọ̀rọ̀ béèlì ẹ̀ síwájú wọ́n ní kó padà wá lónìí yìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹrin 2026 pé lọ́jọ́ tí àwọn yóò tó lè dájọ́ lórí ọ̀rọ̀ béèlì ẹ̀ nìyẹn. Níbi ìgbẹ́jọ́ náà lónìí yìí ni adájọ́ Darius Kobo ti wá dáa pé ọ̀rọ̀ béèlì yẹn kò tí ì lè yanjú o àwọn yóò sún síwájú di inú oṣù kẹfà ọdún yìí náà ni àwọn yóò sì jẹ́ kí wọ́n mọ ọjọ́ tí yóò jẹ́ gan-an nínú oṣù kẹfà náà. Kí ló fa irú èyí? Agbẹjọ́rò ẹ̀ ìyẹn agbẹjọ́rò El-Rufai Ukpang Akpan bínú ó ní kò yé òun o nígbà tí kì í ṣe pé oníbàárà òun pààyàn kí wàá ní wọ́n tún dá a padà sọ́gbà ẹ̀wọ̀n sí kí ni wọn ò gba béèlì ẹ̀ sí pé ọ̀rọ̀ òṣèlú lọ̀rọ̀ náà tó wà nílẹ̀ yìí o pé wọ́n ti tọwọ́ òṣèlú bọ kinní náà ni. Ohun tó jẹ́ kí wọ́n máa fìyà jẹ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ náà nìyẹn. Ó ní kò sóhun táwọn lè ṣe àwọn náà yóò gbé ọ̀rọ̀ náà gba tòfin ni àwọn yóò mọ bí àwọn yóò ti pe ẹjọ́ míì tí oníbàárà òun yóò fi jáde pé El-Rufai kì í ṣe ẹni tó yẹ kí irú ìyà bẹ́ẹ̀ máa jẹ. Àmọ́ adájọ́ Kobo tó dájọ́ náà sọ ìdí tó fi dá bẹ́ẹ̀ o. Ó ní àwọn olùpẹ̀jọ́ lọ́ọ̀yà àwọn ṣàlàyé gidi gan-an pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kaduna ni. Ìjọba ìpínlẹ̀ Kaduna ló fẹjọ́ El-Rufai sùn pé ó kó owó àwọn jẹ àti pé ó jí owó àwọn kan kó. Ohun tí àwọn sì fẹ́ ni kí ICPC bá àwọn fìdí àwọn ẹ̀ṣẹ̀ yìí múlẹ̀ ìyà tó bá sì tọ́ sí kí wọ́n fi jẹ ẹ́ nítorí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ àwọn gómìnà míì tó bá tún dé wọn yóò ṣe irú ohun tí òun ṣe. Adájọ́ yìí ní àwọn olùpẹ̀jọ́ wá sọ pé alágbára èèyàn ni El-Rufai ní Kaduna nígbà tó ti ṣe gómìnà ibẹ̀ fọ́dún 7 tó sì jẹ́ olóṣèlú pàtàkì ní níbẹ̀ pé kò sí bí El-Rufai yóò ṣe wà níta ní Kaduna tàbí agbègbè ẹ̀ tí kò ní tẹsẹ̀ bọ ọ̀rọ̀ ẹjọ́ náà ó sì lè dojú ẹjọ́ náà rú pátápátá mọ́ àwọn lọ́wọ́. Ohun tí àwọn ICPC ṣe ní kí wọ́n má fún un ní béèlì nìyẹn kí wọ́n jẹ́ kí ìwádìí àwọn túbọ̀ lọ síwájú sí i kí àwọn sì ti fi ẹnu ọ̀rọ̀ gbogbo jóná kó tó wá gba béèlì ẹ̀. Nígbà tí wọ́n sì béèrè pé ìgbà wo ni àwọn ICPC yóò parí ìwádìí wọ̀nyí wọ́n ní yóò ná àwọn lóṣù 2 sí 3. Ohun tó jẹ́ kí adájọ́ ní kí wọ́n má wọ́ọ̀rì òun yóò sún ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ béèlì náà sí inú oṣù kẹfà nígbà tí ICPC yóò ti parí ìwádìí wọn. Níbi tí ọ̀rọ̀ dé yìí
kìnní náà yóò ṣẹ̀ṣẹ̀ máa yé Alhaji Nasiru El-Rufai báyìí ni pé ojú tá a fi ń pínyán kọ́ la fi ń gbọ́bẹ, àti pé bó ti wù kí ejò kéré tó kò sí ẹni tí yóò fi di ìgbánú, kì í sí kékeré ìjọba béèyàn lágbára tó lẹ́nu tó ní kárúfín gbogbo ohun tó ń ṣe nì àfi kó ṣọ́ra lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣèjọba, torí ìjọba la múni má dá, ìjọba la múni mọ́ ògùn, lẹ́yìn Ọlọ́run ìjọba orílẹ̀-èdè ẹni ni. torí bẹ́ẹ̀ nígbà tí èèyàn yóò bá jẹ yóò tán tí yóò ní olórí ìjọba kan kò lè ṣe kinní kan fóun tó ń gbọ́dọ̀ rò lẹ́ẹ̀mejì o. ẹnu àìmẹ́nu ètè àìmẹ́tè yìí máa kó ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́ ni. ohun tó ṣẹlẹ̀ sí El-Rufai lọ́wọ́lọ́wọ́ báyìí nìyí. béèyàn bá sì sọ pé tí ọkùnrin náà ti bá tó ń kò jẹ ayò pa. ìdí ni pé àwọn olóṣèlú ní Nàìjíríà kì í yé ní kọ́lọ́fín kan lábẹ́ agbádá wọn. ìyẹn ló sì ṣe jẹ́ nígbà tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ kékeré sáwọn tí wọ́n ń ṣèjọba kì í pẹ́ tí wọn yóò fi hú kọ́lọ́fín ọ̀hún jáde. bó sì kànràn kí wọ́n sọ pé nítorí ọ̀rọ̀ tó sọ síjọba ni wọ́n ṣe mú un, wọn yóò ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́jọ́ báyìí nígbà báyìí láwọn torí ẹ̀ mú un. nígbà tí wọ́n bá sì wádìí ìyẹn tó jẹ́ lóòótọ́ ló ṣe gbogbo ohun tí wọ́n wí, ipá díẹ̀ làwọn èèyàn yóò káàánú ẹ̀ mọ́. El-Rufai ti mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n má fún òun ní bẹ́ẹ̀lì o, ṣé olè kì í jàgbà kó má ṣe é lójú fìrí. lára ohun tí yóò sì máa jẹ́ kí ìjọba àti àwọn tí wọ́n ń bá a ṣẹjọ́ má fẹ́ kó jáde nìyẹn. ní ìjẹta nígbà tó kù ọ̀túnla tí wọn yóò gbé ọkùnrin náà wá sílé ẹjọ́ ló ti gbé ìwé kan jáde pé òun fura pé wọn ò ní fún òun ní bẹ́ẹ̀lì ní ọjọ́ Túsìdeè tí wọ́n ti dá pé ẹjọ́ òun yóò bẹ̀rẹ̀. ó ní àwọn ohun tí òun gbọ́ àti àwọn tí wọ́n yọ sọ fún òun pé wọn ò ní fún òun ní bẹ́ẹ̀lì o, torí ìwé ìròyìn kan sì ti gbé e jáde pé ohun tí ìwé náà gbé jáde fi hàn pé lóòótọ́ ni wọn ò ní fún òun ní bẹ́ẹ̀lì kankan. ìròyìn tó bà El-Rufai lẹ́rù tó ń sọ yìí ni pé wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí ìjọba lórí àwọn ẹjọ́ tí wọ́n pè é yìí pé tọ̀hún lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ó sì ṣàlàyé fún wọn pé àwọn kan wá fi ìbọn ká òun mọ́lé o, àti pé ariwo tí wọ́n ń pa ni pé òun fẹ́ tako El-Rufai, pé tí wọ́n bá rí òun wọn yóò pa òun dànù ni o. El-Rufai ní òun ò mọ kinní kan nípa ẹlẹ́rìí ìjọba tí wọ́n fẹ́ pa tàbí tí àwọn jàǹdùkú kan lọ ká mọ́lé, pé wọ́n kàn fẹ́ dárúkọ òun sí ohun tí òun kò mọ̀ dí kí wọ́n lè túbọ̀ fún okùn mọ́ òun lọ́rùn ni. ìjẹ́ irọ́ ìjẹ́ òótọ́ ohun tí El-Rufai fi jáde pé òun fura pé ìjọba yìí kò ní fún òun ní bẹ́ẹ̀lì nìyẹn. níbi tí ọ̀rọ̀ àsọjù tí máa ń kó wàhálà bá sọ̀rọ̀sọ̀rọ̀ náà rèé, nítorí láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò sí ẹni tí àwọn èèyàn yóò máa dá lẹ́bi ju El-Rufai fúnra ẹ̀ lọ, torí yàtọ̀ sí pé òun pẹ̀lú ìjọba yìí ti jọ ní wàhálà láàrin ara wọn tó sì ti ń sọ̀rọ̀ sí wọn kàṣàkàṣà tẹ́lẹ̀. òun ló sọ nígbà tó ń ti ìlú Cairo tó ń gbé bọ̀ ní pápákọ̀ òfurufú Àbújá pé kò sóhun tí pírẹsidẹ̀ǹtì pàápàá lè ṣe fóun. fúnra ẹ̀ ló sì lọ sórí tẹlifíṣàn tó ní àwọn ọmọ bí àwọn ti ń gbọ́ ọ̀rọ̀ àṣírí àwọn tí wọ́n ń ṣèjọba àwọn máa ń dá tẹlifóònù wọn lù ní. òun sì mọ Tinubu Ribadu tí í ṣe olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò dáadáa. nígbà tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kaduna sì ti dá ọkùnrin náà lẹ́bi tẹ́lẹ̀ tí wọ́n ní ó kó owó àwọn kan jẹ, tí wọ́n ti fẹjọ́ ẹ̀sùn àwọn ICPC àti EFCC tẹ́lẹ̀, kò ṣòro láti palẹ̀ ẹ̀ mọ́, tí wọ́n sì ní dandan ni kó wá jẹ́jọ́ bóyá ó kó owó jẹ tàbí kò kó owó jẹ kó wá fẹnu ara ẹ̀ sọ. ẹjọ́ ẹyọ kan náà ni wọ́n sì ń bá a ṣe yìí o, tí àwọn DSS sì wà lẹ́gbẹ̀ẹ́ kan tí wọn kò tí ì dá sí i rárá. ó sì dájú pé nígbà tí gbogbo àwọn ẹjọ́ yìí yóò bá fi kúrò lọ́rùn El-Rufai, àfàìmọ̀ kí ìjọba tuntun míì má ti dé. èyí tó sì le níbẹ̀ nìyẹn, nítorí gbogbo ọ̀rọ̀ òṣèlú tí El-Rufai torí ẹ̀ fa àwọn nǹkan wọ̀nyí sí ara ẹ̀ lọ́rùn, àfàìmọ̀ kí wọ́n má ti dìbò wọn tán kó tó jáde. ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà ti ní àwọn ò ní dúró o, pé àwọn yóò máa ja ìjà náà lọ. ó sì ṣeé ṣe kí wọ́n rọ́gbọ́n dá sí i láìpẹ́. àmọ́ bó bá jẹ́ bí nǹkan ti wà lásìkò yìí ni El-Rufai ti rugi oyin. Ọláìwọlá Alága ló ń ṣàkọsílẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì El-Rufai tí wọn ò tó fún un lónìí yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.